member of the House of Assembly. And that is it. Okay, all right, sir. Thank you so much, sir. God bless you. Lẹ́yìn tí ẹ ti dé nínú ìrìn àjò tí ẹ rìn lọ sí àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé, nígbà tẹ́ ẹ̀ sí nílé gbà yẹn dàbí èkó orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́wà. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń pè fún pé kí Nàìjíríà ó pín àwọn Biafra, àwọn Yorùbá nation. Sunday Igboho àti àwọn míì wọ́n mú lẹ́tà lọ sí UK, petition letter tí wọ́n lọ fún wọn ní UK. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ tí wọ́n dé ní ìjọba ní àwọn lọ́balọ́ba ní Nàìjíríà ni wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe ìpàdé nínú oṣù tá a wà ní on the 7 àbí on the 8 oṣù yìí. Bákan náà àwọn East ìyẹn àwọn IPOB àwọn tó ń pè fún Biafra, Simon Ekpa tó jẹ́ pé òun ló ń lead wọn lẹ́yìn tí Nnamdi Kanu ti wà látìmọ́lé, ó ní December ọdún yìí àwọn ó declare Biafra nation. Lórí ọ̀rọ̀ petition ti Yorùbá nation, meeting àwọn lọ́balọ́ba àtọ̀rọ̀ Biafra, kí ni nǹkan tẹ́ lè sọ fún wa lórí ẹ̀sà? Ṣé opinion mi àbí nǹkan tó Ọlọ́run sọ? Ohun tí Ọlọ́run sọ fún yín torí àbẹ̀rẹ̀. Mi ò sí nílé, mi ò bọ́ Ọlọ́run sọ nípa bí Nàìjíríà ṣe fẹ́ pè. So àbọ̀rọ̀ sọ gbogbo wọ̀nyí, you are looking for trouble. What really happened, if I'm to advise them? Mo ti sọ tẹ́lẹ̀ pé by 2023, Yoruba name, Yoruba voice will be heard. Then we have the Yoruba president. Is that not so? Yeah. And what the Lord said came to pass. Now, if you have a petition in United Nations and you are not getting results, then you can go to 10 Downing Street in London and tell the parliament, tabatu jansi mama sọ̀rọ̀ níbo lẹ bọ̀rọ̀ wá dé. So ẹni àdẹ̀gbá wọlé wọn ẹnìkan mú petition wá, so wọ́n lè deliberate ẹ̀ lóṣù mẹ́fà àbóṣù mẹ́ta, so automatically, so ìyẹn náà lọ ṣe. Then Biafra máa lọ yìí, mo ṣì wà ní primary 2 gbà tí mo ti gbọ́ pé Biafra ń lọ, àdẹ̀dúpẹ́ wọn tí ì lọ dàárọ̀ yìí. So but tó ń bá dẹ̀ wá lọ lọ́la wọ́n mi pé wọ́n mú ìpinnu wọn mú ṣẹ. Tó ń bá lọ, ìyẹn ò sọ òde ayé di ilẹ̀ Ìgbò. Tó ń bá dẹ̀ tún lọ, àwa la máa ṣe toll gate sí Benin. Tí ẹ bá fẹ́ wọ bí láti rí passport yẹn rí gbogbo ẹ̀, á tún dowó fún wa. So tá bá bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ lọ sọ́dọ̀ tí wọn náà lọ́hùn á san nǹkan tó bá fẹ́ san. Ó wà okay. Ó wà okay by my own advice. Èmi náà ti sọ tẹ́lẹ̀ pé kí wọ́n má jẹ́ kó sí ìtàjẹ̀ sílẹ̀. Tó pé tá bá máa lọ kò ní sí ìtàjẹ̀ sílẹ̀. Then gbogbo olúkúlùkù ló máa rí ọwọ́ yẹn lára ògiri pé ilé tó lọ. Ṣé mo sọ fún ẹ lọ́jọ́ ìgbà tí wọ́n bá ìyá Arafat tí wọ́n bá ní hòtẹ́ẹ̀lì mu bàbá Ganiyu tó dẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ méjèèjì ni wọ́n. Ìyá Ganiyu kí ló ń ṣe ní yàrá àwọn lára àwọn ni tẹ́jọ́ wọ jàlámí àtẹ́ ẹ̀wọ̀ pátá yóò ní káwọ́nú ẹ̀ má kà má dínà. Bá ṣe ń ṣe bí níbi láti fi ń gbafẹ́ ọ̀rọ̀ àdúrà la fi ń cover. So ìyẹn dẹ̀ tún wọ́n ṣe nǹkan tó ní ṣe. Ìyẹn wọ plane ọbọ̀lẹ̀ Kánò, obìnrin náà wọ plane ọbọ̀lẹ̀ l'Ékòó, bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan. Wọ́n dẹ̀ ra tẹ̀síbá, wọ́n ra wo jàlámíà, wọ́n wá fáwọn Oríyọmí wọn. So gbà tó bá dẹ̀ tún yá náà, nǹkan tí wọ́n kó sínú páálí tó ní ká máa sọ kò sí tó kò bọ́nú ẹ̀ tí ò dẹ̀ fa páálí yìí yá, gbà tó bá yá. Gbogbo ẹ̀ ló máa ṣojú tiwa. We only knew Muhammad ran from Marika Idija, ran from Mecca to Medina, this and gbogbo ẹ̀ láti kọ́ ní school. So tẹ bá dẹ̀ ní àṣà tọ̀hún ìlàfẹ́ wá lò, tẹ bá mọ orúkọ táwọn Nàìjíríà tí àwọn Muslim wọ̀nyí jẹ́, àwọn orúkọ rádaràdà ni o, tí ò ní mínì ní Lárúbáwá torí ọjọ́ tó bá fẹ́ sà sí wọn. Ṣé o dẹ̀ rántí pé Lárúbáwá àwọn Muslim yìí wọ́n burú jù òyìnbó lọ nígbà tí wọ́n kó wa lẹ́rú lọ sí àwọn fáyìs ọ̀dọ̀ wọ́n castrate tó kó àwọn tó kó lọ láti bí ni pé kí wọ́n má lè súnmọ́ ìyàwó wọn. Ṣorí pé èèyàn burú ṣá, wọ́n dẹ̀ ṣe wà nú ẹ̀dọ̀là. Nígbà tí èèyàn kan bá lòun wà pé o ní ẹ̀tọ́ láti pa kèfèrí kan kìrìsìtẹ́nì kan then wà níyàwó 14 lọ́rùn, dẹ̀jẹ̀ ìjọta ló lọ tó dé. Then because when you look at the book of Luke 16 from verse 10 to the end, ó nígbà tó dé ọ̀hún tó rí pé ọ̀gùn ńlá wà láàrin àwa méjèèjì olówó àti tálíkà nípa òun jì láwọn ọmọ ìyá 5 tó wà láyé ẹjọ́ ẹ bá òun rányàn bí lọ sọ gbogbo ìyá yá gbogbo wà lá máa parẹ́ síbi òrìn náà tí ẹlẹ́dàá wọn bá mọ ní wọ́n máa là wọ́n á gbọ́ pásítọ̀ wà lọ́hùn ìmáàmù wà lọ́hùn gbogbo wà lọ́hùn sórí ẹ̀sìn tá a ṣègbé lórí ní Nàìjíríà yìí tá a bá gbé lẹ̀
kò tí ì sí anybody tó ń lọ anywhere because nǹkan tá dì mú tá fẹ́ fi mú lọ yẹn kò tó dì mú tó bá dé Israel tó bá dé Saudi Arabia tó dé everywhere iṣẹ́ ọ̀tọ̀ tó ń bá fẹ́ kírun wákàtí yẹn wọ́n kírun wọn tán wọ́n tún bọ́ sí di ọjà wọn ṣùgbọ́n Nàìjíríà ń bí la máa ti mú tẹ̀síwá tá a máa fi display tá a máa fi dà àwọn èèyàn láàmú káàkiri dẹ̀nà á lọ fi ọ̀dà dúdú wọn fi kun àní orí ibi tó gbárí mọ́lẹ̀ dé ìdí máa bó gbogbo ẹ̀ dànù gbàdá bá débẹ̀ ṣòdì yẹ because ó ní gbogbo ara yìí à lè gbé lọ sọ́run ìlú tó ń bá ṣe ń sọ̀rọ̀ tribe ìlú tó ń bá dẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn ìlú tó ń bá dẹ̀ tí wọ́n nǹkan tó ń bá láyé tí bàbá àti ìyá wọn ṣe tó ń fẹ́ lọ gbé sómi á difficult there tó bá wo India ń sè àwọn British colonize wọn wọ́n bí British ṣe ń lọ hardly ló máa rí ní Indian tó lè wọ táì wọn ò fẹ́ nǹkan tó jẹ́ tòyìnbó wọn ò fẹ́ rí rárá wọ́n máa faṣọ wọn ìjáàbù wọn wọ́n kan wọn then tó bá dẹ̀ fẹ́ kọ́ tough subject wọn wọ́n lo language wọn wọ́n fi kọ́ ó difficult fàlejò àti lọ ṣe PhD or masters ní India because o láti gbọ́ èdè wọn àwọn àyí náà la ṣe là ń lọ́dẹ orí English Tibetan wọn so come to your question ẹni tó bá fẹ́ lọ ní December ó yẹ ká ti rápẹ̀rẹ̀ ẹ̀ láti November ṣó ti yẹ ń sìn ṣorí ẹni tó délédé Kánò àti Kánò fúnra ẹ̀ wọn tí ìmọ̀ nǹkan tó ń ṣe wọn torí nǹkan tí Ojukwu ṣe tí ó kú rèwerèwe tí ọ̀run tí àbórí summit ọ̀run tí kan tó ṣe lábórí ọ̀dẹ̀rí ọ̀run tí wọ́n ṣe pa Adékúnlé Fájuyì ọ̀run tí wọ́n ṣe pa Ezeogu ọ̀run tí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe tira wọn sẹ́nu kiri nìyẹn ṣùgbọ́n ikú tí Fájuyì ikú kò tọ́ sí bọ̀ nítorí pé Gowon ló wà ní gbogbo jìbìtì yẹn nígbà tí Danjuma ló lọ pa Àgúyì àwọn ló pa Adékúnlé so lẹ́yìn tán pa tó ní Ìbàdàn ó fóònù Gowon pé the deal is done then nígbà tí Dimka tó máa pa Murtala tán ó tún pe London níbi tí Gowon wà Gowon kan yín náà ni o pé if you want to come back now ó ló máa le torí ló bá ó máa dàbẹ́ pé iná eérú gbígbóná ló máa ní kí wá sáré inú ẹ̀ I may lose my life ló fi dúró ṣoṣo yẹn ń sìn so ẹni tó bá fẹ́ lọ kò ní kójò máa rọ̀ ó dàbí ìyàwó tí ó fẹ́ kọ̀yàn lẹ̀ tó dẹ̀ ń wọ̀n ní lára rẹ̀ máa kó kúrò nílé lọ́jọ́ kan ṣé ọjọ́ kan náà ló wá síbí jẹ́ kó lọ kó jẹ́ ká gbàgbé gbogbo nǹkan wọ̀nyí gàrí obìnrin bímọ fún yàn kò ní kó má gbẹ̀mí èèyàn ọkùnrin náà gbọmọ lọ́wọ́ èèyàn ní pé kó má poison tó bá fẹ́ dà inú so my brother ìwé tí Ìgbòho mú lọ is a reminder so kò bọ́ ọmọ jẹ́ then àwọn ọba tó tún fẹ́ meet kò sí nǹkan tó wà lẹ́nu wọn tó fẹ́ sọ wọn ò tún lè sign treaty tí ó ti expire kò lè work tẹ́nibọ̀dì bá ń kóra ẹ̀ láyà jẹ́ pé bóyá British ló mú ìwé kan wá pé àwọn ti tún arrange láti continue another new Nigeria irọ́ ni o because ó fẹ́ sí mi létí pàtí àwọn kan sọ̀rọ̀ yẹn kí náà sọ ọba mélòó ló ti assemble ọba mélòó lọ ẹ̀mọ̀ tó máa kú títí April so kí ni wọ́n fọwọ́ sí ilé tó ń fọwọ́ sí tẹ́lẹ̀ tó bá gbé 100 years orúkọ àwọn olówó àbẹ̀ tó jẹ́ Nàìjíríà kò sí náà ṣebí àtẹ̀yìn lọ́hùn náà ti sign gbogbo everything wa Awólọ́wọ̀ èjì ẹ̀ sign Ìnáwòrò èjì ẹ̀ sign Ọba Benin èjì ẹ̀ sign ìwé tó náà sign dọ̀là ẹ̀ sáré so gbà tí wọ́n máa lọ jí wá ní archive tari kò sórúkọ èèyàn Nàìjíríà lọ so that is it so ẹni tó bá fẹ́ lọ orúkọ tó bá fẹ́ jẹ́ kó jẹ́ Tinubu pàpà ti fààyè ẹlẹ̀ for giving power to the local government and the river basin and everything nǹkan tó lókùlù bá fẹ́ ṣe kó ṣe ṣùgbọ́n kó má mú ìtàjẹ̀ sílẹ̀ àti ìpalára wa torí everybody ti mọ ibi tó ti lè lọ́ra ìbọn anybody ti mọ ìlú tó lè pè mọ́ra wo Burkina Faso ní sí then tó bá tó wo this boy in kí lorúkọ ìlú tí Britain like Kigali and they are doing fine there so ìgbà tí wọ́n genocide tó ń ju oògùn sínú omi tó ń ju ti gbogbo ń para wọn nípakúpa so ẹni tó bá fẹ́ jẹ minister ń sìn library kan wà tó ń tó orí àwọn èèyàn sí tó lọ sí millions wàá kọ́ lọ́wọ́ bẹ̀ wá ṣọjọ́ mẹ́ta kó tó wá gba appointment tó bá mú kọ́bọ̀ wá o wọ́n ṣe máa forí ẹ̀kọ́ sínú bí nìyẹn so olúkúlùkù ti gbà ṣé pé wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn tó bá dé Kigali lẹ́nìí tó bá sọ tribe ó máa lọ sẹ́wọ̀n 6 months tó bá sọ pé